ẹnìkan àwa ní Maulid Khalifa Ashiru Adio Imran Khalifa Kadiriya gbogbo wo wọ́n wá ń ṣe live program àfáà kan ń ṣe wáàsí lọ ìkan nínú àwọn àfáà Ìwó wọ́n ń ṣe wáàsí lọ ẹnìkan wá kọ́mẹ̀ntì sábẹ́ wáàsí wọn ìmí ń fi fóònù ṣe bí àwọn àfáà wa bíṣẹ̀kù wa bí wọ́n ṣe mú fóònù lọ́wọ́ ṣẹ́kù ẹlẹ́mọ ìmí wọ́n fi fóònù ṣe ó wá kọ́mẹ̀ntì lórí Maulid pé wọ́n tún ti bẹ̀rẹ̀ ìrarùn àwọn àfáà alátẹnudẹ àwọn náà máa fà wọn lọ bí Maulidi ẹ̀mọ́sán ọ̀rọ̀ yẹn wá gbé mi gbà mo gba microphone ó wá kọ́ pẹ̀lú ọ́fíìsì kan nínú àwọn àfáà àgbà níwò ẹ̀mọ́sán ọ̀rọ̀ yẹn ti wá gbé mi nígbà tí mo gba microphone mọ́ ni mo wá sọ àwọn ọ̀rọ̀ kan ìní tọrọ ń sọ ìní tó sọ èmi gan mọ̀ pé kọ̀tà tó tọrọ da ajẹ̀bí mọ́mọ́ ní kó gún jàgbé èmi gan mọ̀ pọ́dọ̀ wọn da mo wá sọ̀rọ̀ yẹ ìgbà tí ibi wá délé nàdámà ti mú mi pẹ̀lú àwọn ìdí kan Ìwó ìṣe ìlú tó yẹ kí n sọ̀rọ̀ tí ọ̀dá sí àkọ́kọ́ ń bẹ̀ Ìwó ni bàbá mi ti kéwú lẹ́yìn ìgbà tí wọ́n kúrò lọ́dọ̀ bàbá àwọn barista tí wọ́n ké Kùránì ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti kéwú kódà tó fi dàárọ̀ yìí tí wọ́n pàṣùbà rẹ̀ bàbá mi lólórí ọmọ kéwú ìlú Ìwó ṣe ń communicate bàbá mi lólórí ọmọ kéwú ilé Aureki ní Marka Shabab. Ẹlẹ́ẹ̀kejì tí ò fi yẹ kí n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ a ní àwọn olólùfẹ́ ní Ìwó púpọ̀ ìlú Ìwó afábìlẹ̀ Hakeem Badirudeen ọ̀kan náà àwọn ọmọ wọn ni tó jáde ní Kuwait ojú ọ̀nà ni mo ti rí mo kàn tí a lè kíra wa jọ sọ̀rọ̀ mi àfà wọ́n lè máa kọ́ mọ́sáàsì fún yàn ó ní bẹ́ẹ̀ ni ó láwọn máa gbẹ́ bọ́ọ̀hù àwọn máa kọ́ lè kéwú ìlú kejì tí mo lọ tẹ̀dó sí nídò lẹ́gbẹ̀dọ̀ rẹ local government ẹ fún mi mọ́sáàsì wallahi wa rabbul Kaaba jọ́kẹta ni wọ́n bẹ̀rẹ̀ mọ́sálásì wọ́n lè gbẹ́ bọ́ọ̀hù fún mi mẹ́ nílùú tí ò sí bọ́ọ̀hù mẹ́ bọ́ọ̀hù ẹyọ kò sí mẹ́ ìjọba òfin bọ́ọ̀hù rántí wọn lẹ́yìn fakabiki kàga tí olówó ọgbọ́dọ̀ pọ́n bówó bá mú ìyàrá bí yàtọ̀ ọba ilé fàbá àbí àrẹ ọ̀yà ni. wọ́n wá lọ rèé àfáàbìlẹ̀ Hakeem Badirudeen ọwọ́ akọ mọ́sálásí fún mi wọ́n ń kíjí máa ń bẹ̀ lónìí. Isa afadaka insanun bi fa'idati. Isa afadaka insanun bi fa'idati. Minal uluwi.